question tí mo fẹ́ béèrè lọ́wọ́ yín ni pé ṣé woman yìí ṣé woman tẹ́ ń wò yìí ṣé first wife Alhaji Adeoti ṣó gbé òwò Adeoti Alhaji Adeoti síta ṣó record voice notes Alhaji Adeoti ṣó ṣépè fọmọ Mercy Aigbe ṣó kọ letter of authority mo ń béèrè lọ́wọ́ yín ṣé ohun tí Fọlá ṣe tẹ́ ẹ bá lọ́wọ́ láti bẹ̀rẹ̀ tẹ́ ẹ bá ẹ lè ní liver ẹ má gbàgbé wípé Fọlá ò ṣẹ̀mí ọmọ ọdún mélòó ni Fọlá ó tètè bímọ ni ọpọlọ mélòó ló wà lórí ẹ̀ ẹ̀yin tẹ́ ẹ lọ gbé tẹ́ ẹ ra fóònù fún tẹ́ ẹ weaponize ẹ̀ ẹ̀yin lọ̀rọ̀ mi bá wí lálẹ́ yìí ẹ jẹ́ kí n tún gbé another one wá fún yín kẹ́ ẹ lè bá mọ wọ́n tó sọ pé because wọ́n tún fẹ́ ṣe the same thing tó ṣe ní 2019 wọ́n tún fẹ́ ṣe ní year yìí the same thing movie tẹ́ ṣe títí èèyàn mélòó ló ṣe movie tó dàgbà ká dẹ̀ rí wọn tó ń lọ wọ́rọ́wọ́ iṣẹ́ tẹ́ ń ṣe tí ò ní future tẹ̀dẹ̀ ń ba yí àwọn tó ń ṣiṣẹ́ jẹ́ nítorí pé ẹ fẹ́ promote no kò ṣe pé nítorí ẹ fẹ́ promote nítorí pé ẹ wicked ẹ ní human ẹ ní feelings ládùúrú nǹkan tí Fọlá ṣe fún àlá ó record ní títí ó record ẹkùn Alhaji ìwọ Mercy Aigbe ẹni yẹn ló wá ń gbé kiri ẹni yẹn ló ń bá bóyín kiri nítorí pé o fẹ́ promote movie Ọlọ́run ló lówó ọmọ èèyàn ló ná ọ̀rẹ́ mi Kídìrín Leona Ọlọ́run ló lówó tó bá jẹ́ pé iṣẹ́ movie tó bá jẹ́ pé wọ́n wà ń bẹ̀ ni gbogbo artist ló yẹ kó ní private jet gbogbo artist ló yẹ kó mo kò fẹ́ káyé rí yín torí pé pẹ̀lú bẹ́ẹ̀ ṣe ń búlì mi tó gbogbo yín parapọ̀ ń búlì mi èdè tún paint ẹ̀ fara ayé pé mi mò ń búlì yín tó yẹ kí n sọ̀rọ̀ nìyẹn tó yẹ kí n sọ̀rọ̀ yín nìyẹn ẹ gang up lórí èmi nìkan ṣoṣo as if gbogbo àwọn Instagram TikTok gbogbo wọn as if kò tó yín ẹ̀yin fúnra ara yín wá team up ẹ̀dẹ̀ ń búlì yín ayé dẹ̀ ń wò yín kò dẹ̀ sí èèyàn kan tó lè pa àwọn èèyàn sákèsí ká a tó bá jẹ́ pé nu show rìkọ́ọ̀dù nudity Mr. Lawal Fọlá ṣe death certificate Mr. Lawal number 1 number 2 ọmọ mẹ́rẹ̀ẹ̀rin tó wà lọ́wọ́ Fọlá ìkọ̀kan ṣe ti Mr. Lawal wọ́n dẹ̀ búlì Mr. Lawal wọ́n búlì mi búlì àwọn ọmọ mi wọ́n lọ gbé òkú ìyá mi wá gbé òkú bàbá mi wá. Mercy ṣó fẹ́ dọ́lọ́run ni ẹ jẹ́ ká tún lọ sí second one ṣé ní tí mi ò bá sọ̀rọ̀ kò yẹ kí n ṣe show yìí tí mi ò bá sọ̀rọ̀ wọ́n á tún dá lé mi lórí bí 2019 all because wọ́n fẹ́ tajà so I need to speak up. Yinkus ẹgbọ́n nǹkan tí Yinkus sọ ní is Mercy bullying you too a ti fẹ̀rí hàn ẹ̀rí evidence ni mò ń gbé wá yìí ẹ jẹ́ ká tún lọ sọ́dọ̀ Ìyá Ìbejì. tó ẹ̀yin èèyàn mà ti gbọ́ àwọn ọ̀rọ̀ yìí tí arábìnrin yìí tí ó sọ nínú fídíò yìí nípa Mercy Aigbe àti Fúnkẹ́ Akíndélé ẹ ti gbọ́ bí ó ṣe sọ wípé ìwà burúkú àti ìwà ìkà ló jẹ́ kí wọ́n máa gbé Fọlá lọ sí patí ó wípé kí ni ìdí èyí tí wọ́n ṣe gbé Fọlá lọ sí patí nígbà tí òun ò fìgbà kankan hùwà tí ò dáa tàbí ìwà ìbàjẹ́ sí wọn. ẹ̀yin èèyàn wa ohun tí ẹ bá lérò lórí ọ̀rọ̀ tí arábìnrin yìí sọ ẹ jọ̀wọ́ ẹ tẹ sí comment section kí a lè sọ̀rọ̀ nípa rẹ̀ tó bá rí bákan náà ó tún di ọjọ́ mìíràn ọjọ́ ire ó dàbọ̀. Ìyá Ìbejì mi ọ̀wọ́n ẹja dọ́dọ̀ tiẹ̀ náà.